àní títí tí ń fo títì lásìkò tí mọ́tò ń kọjá lórí títì ẹ bá ń sọ fún yín pé ikú tí ó pa á ní ń wá kiri. ẹ tún kú dédé àkókò yìí o ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tòní. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. àní bí Túnjí ṣe gbé tòkúbọ̀ sínú mọ́tò tí wọ́n mórílé ọ̀nà ilé ìwòsàn Al Hasan kí ló ṣẹlẹ̀ lọ́nà ibi tá a dẹnu dúró sí ní ìjẹta rèé àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tòní. tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé róró. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì tẹ sàbọ̀nì ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nì sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ètò yìí. àní kí wọ́n tó dé ilé ìwòsàn Al Hasan ìrora yìí ti kọjá ìfaradà fún Omítòkúbọ̀. bó ṣe ń kúrú bẹ́ẹ̀ ló ń ga, bó ṣe ń yí sọ́tún bẹ́ẹ̀ ló ń yí sósì níwájú ọkọ̀. bó bá yá ó lè fọwọ́ gbá orí mú, tó bá tún ṣe sàdíẹ̀ ó tún lè fọwọ́ gbá ẹ̀yìn mú. ó lè butújí so lójijì kó sì pariwo tò bí ẹni tílẹ̀kùn ọkọ̀ mú lọ́wọ́. ẹ̀yin obìnrin Ọlọ́run ni ó ṣàánú yín. ìgbà tẹ́ ń jẹ gbádùn rẹ̀ ìṣe ló ń dùn mọ́ yín, kò sì sẹ́nìkan tó gbọ́. ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò ó ṣojú mi gbére, ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. gbogbo ìgbà ní Túnjí sì ń ṣe pẹ̀lẹ́ dìá pẹ̀lẹ́ àti fẹ́ẹ́ débẹ̀ máa mú un mọ́ra. àbí ọmọ kú ọ̀rọ̀ ọmọ. ìṣe ni Túnjí tún fi eré kún eré mọ́tò ó sì ń lọ lẹ lójú pópó. bí wọ́n ṣe dé ẹnu ọ̀nà ilé ìwòsàn Al Hasan eré burúkú ni Túnjí bá wọ inú ọgbà ilé ìwòsàn Al Hasan. ó sì fún fèrè ọkọ̀ fún láti fi pe àwọn nọ́ọ̀sì. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. àwọn nọ́ọ̀sì méjì kan sáré jáde láti wá pàdé wọn. Túnjí sáré paná ọkọ̀, ó sọ̀kalẹ̀, ó sì lọ sílẹ̀kùn ibi tí Tòkúbọ̀ jókòó sí. ó ní kí àwọn nọ́ọ̀sì wá bá òun gbé e wọlé. wọ́n fa Tòkúbọ̀ sọ̀kalẹ̀ nínú ọkọ̀, wọ́n mú un wọ yàrá ìgbẹ̀bí lọ. Túnjí dúró sí yàrá ìgbàlejò ilé ìwòsàn yìí. bó ṣe ń rìn lọ bẹ́ẹ̀ ló ń rìn bọ̀ bí ilẹ̀kẹ̀ ìdí àtìrò. Túnjí kò tún rántí àdéhùn tóun àti Bánkẹ́ àbúrò ìyá Tòkúbọ̀ ṣe fúnra wọn wípé kí àwọn pera wọn ní kété tí Tòkúbọ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní rọbí, gẹ́gẹ́ bí ohun tí wòlíì rí fún Bánkẹ́. kódà gan Túnjí ò tún rántí pé aláàjì àti aláàjà tí aláàjà yóò fi tó Fágbèmí létí ń pé nǹkan ọmọ ti múyàwó ọmọ tòun. ìgbàgbé ò lóògùn, ṣómi ò ní tẹ̀yìn wọ ìgbín lẹ́nu báyìí. ó ṣe mí kò ṣọ́kọ́, orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. bí Túnjí ṣe ń lọ tí ń bọ̀ ní yàrá àgbàlejò ilé ìwòsàn yìí, bó bá rí pé nọ́ọ̀sì kan kọjá yóò béèrè yín pé ìyàwó mi ń kọ́. àwọn nọ́ọ̀sì yóò sì sọ fún yín pé kó fọkàn balẹ̀. lẹ́ẹ̀kan náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Túnjí ń dún lápò rẹ̀. Túnjí sì jan ẹsẹ̀ mọ́lẹ̀ ń pè ta tún leléyìí báyìí. ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ jáde, ó wojú rẹ̀, ó rí pé aláàjà ìyá tòun ní ń pè òun. ó tẹ̀ ẹ́, ó gbé e sétí, ó ní ẹ̀ló aláàjà, bóyá kẹ́ ẹ pè mí padà. aláàjà ní kí ló ṣẹlẹ̀? ó ní hospital ni mo wà, màá pè yín padà. Túnjí sì pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ó gbé e kúrò létí. ó ń lọ bẹ́ẹ̀ ló ń bọ̀, bó bá jókòó díẹ̀ yóò tún dìde. àgbànigbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú.
aláàjà Túnjí pè lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n Túnjí kò gbé ìpè yìí. Túnjí ò kúkú mọ̀ pé àdéhùn kan ń bẹ láàrin ìyá tòun àti Fágbèmí ní ọjọ́ ìkúnlẹ̀ Tòkunbọ̀. Nígbà tí ìpè sún Túnjí ló bá kúkú lu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pa pátápátá. ṣé omi ò ní tẹ̀yìn wọ ìgbín lẹ́nu báyìí? ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. aláàjà ń Túnjí pè ṣùgbọ́n nọ́mbà Túnjí ò lọ mọ́. aláàjà bá kúkú pe dókítà Hasan ìyẹn àbúrò aláàjì láti béèrè bóyá ilé ìwòsàn rẹ̀ ní Túnjí wà àti láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní pàtó. nígbà tí dókítà Hasan máa fi gbé ìpè aláàjà, dókítà Hasan ní òun ò sí nílé ìwòsàn báyìí ṣùgbọ́n òun yóò pe dókítà kan níbẹ̀ láti mọ ohun tó ń ṣẹlẹ̀. aláàjà ní òkè ẹ tètè bá mi pè é. dókítà Hasan pe ọ̀kan lára àwọn dókítà tó wà ní ọsibítù rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ó ní ẹ̀ló Dr. Tẹ́jú. dókítà Tẹ́jú ní ẹ̀ló sà. dókítà Hasan ní ṣé kò sí ìyọnu kankan níbẹ̀? Tẹ́jú ní rárá sà. dókítà Hasan ní ó dá ẹ lójú? Tẹ́jú ní bẹ́ẹ̀ ni sà. dókítà Hasan tó ní ṣé kò sí emergency kan ìyẹn ìpàjáwìrì kan níbẹ̀ yẹn ṣá? dókítà Tẹ́jú tó ní rárá sà, olóyún kan tá a ní níbí agbẹ̀bí ti ń mójútó. lẹ́ẹ̀kan náà ni dókítà Hasan ní olóyún? bá mi wo orúkọ tó wà lórí káàdì olóyún yẹn kó o pè mí padà. Tẹ́jú ní òkè sà. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. nígbà tí dókítà Tẹ́jú ó lọ wo orúkọ tó wà lórí káàdì olóyún yẹn ló bá pe dókítà Hasan padà. ó sọ orúkọ tó bẹ̀rẹ̀ orúkọ olóyún yìí fún dókítà Hasan. lẹ́ẹ̀kan náà ni dókítà Hasan ti mọ̀ wípé ìyàwó Túnjí ló wà ní ọsibítù tòun. lójú ẹsẹ̀ ló sì pe aláàjà padà tó fi tó o létí pé ìyàwó Túnjí ló wà nílé ìwòsàn o. aláàjà pariwo ìyàwó Túnjí kẹ̀ ní kò lè pè mí. aláàjà sáré lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pa ó sì pe nọ́mbà Fágbèmí lójú ẹsẹ̀ ṣùgbọ́n nọ́mbà Fágbèmí kọ̀ kò lọ. ẹ̀yin aráalé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? nọ́mbà bàbá Fágbèmí gan tún kọ̀ kò lọ. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. aláàjà ní ìwọ Ọlọ́hun má jẹ́ kí Túnjí fi àìlákàkún rẹ̀ kó bá wa. aláàjà sì sáré lọ jí aláàjì lójú oorun. ó fi ohun tó ń ṣẹlẹ̀ fi tó aláàjì létí. ní kíá ni aláàjì fò dìde lórí ibùsùn ó sì mú kọ́kọ́rọ́ ọkọ̀. wọ́n gbéra ó délé ìwòsàn Àlẹ́ Hasan láti lọ wo ohun tó ń ṣẹlẹ̀. ìgbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà Elédùà yọ mí nínú ewu. bí aláàjà àti aláàjì ṣe délé ìwòsàn Àlẹ́ Hasan ẹnu ya Túnjí nígbà tó rí wọn. ó ní aláàjà aláàjì báwo lẹ ṣe mọ̀? aláàjì dáhùn ó ní fìbéèrè sílẹ̀ báwo nìyàwó mi? Túnjí ní kò sí wàhálà kankan aláàjì wọ́n ti ń mójútó. aláàjì ní inshallah wẹ́rẹ́ la máa gbọ́. aláàjà sì ṣe àmì. aláàjà sì bẹ̀ aláàjì láti lọ sílé lọ sùn ní tirẹ̀. ó wá kó aláàjà àti Túnjí nìkan nílé ìwòsàn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. gbogbo ìgbà ni aláàjà sì ń tún aago Fágbèmí pè ṣùgbọ́n ibi kọ̀ náà ní í já sí. nọ́mbà Fágbèmí ò lọ. aago 4:00 ìdájí ń lọ lù bá wọn nílé ìwòsàn. wọn ò rómira bẹ́ẹ̀ ni wọn ò rí bẹ́kùn. àwọn nọ́ọ̀sì kan ń wọlé jáde bí ìyàwó ni. Túnjí ní aláàjà ṣó mọ̀ ń pẹ́ tó báyìí ni? aago 4:00 ló ti ń lọ lù yìí látàlẹ́ àná. aláàjà ní Túnjí fi ọkàn balẹ̀ kò ní síyọnu. lágbára Ọlọ́run a máa gbóhùn ìyá a máa gbóhùn ọmọ.
ara yóò ní kí wa ní kí ìbànújẹ́ ló lá ọ̀kan ṣoṣo ọlọ́run. Túnjí ní àmì o, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe kíkẹ́ o. Àlàájà ní lágbára ọlọ́run nǹkan kan ò ní ṣe é. Tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé rorò. Gbogbo ìgbà yìí Túnjí ò tún ti rántí kó pe Bánkẹ́ ìyẹn àbúrò ìyá Tòkunbọ̀ gẹ́gẹ́ bí àdéhùn wọn. Àlàájà bá wa rán létí pé ṣé o ti pe àwọn èèyàn ìyàwó rẹ̀? Túnjí ní rárá, mi ò tí ì pè wọ́n, ọkàn mi ò tiẹ̀ papọ̀ látàlẹ́ àná yẹn. Àlàájà ní ó yá tètè pè wọ́n. Túnjí yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lápò, ó tàn án padà, ó sì pe nọ́mbà Bánkẹ́. Ṣùgbọ́n bí nọ́mbà Bánkẹ́ ṣe ń lọ, Bánkẹ́ ò gbé ìpè. Kí ni ṣẹlẹ̀ gan-an? Túnjí pe Bánkẹ́ bí ẹ̀mẹ́ta, ṣùgbọ́n Bánkẹ́ ò gbé ìpè yìí. Ṣé ká sọ pé oorun náà ní Bánkẹ́ ń sùn tó bẹ́ẹ̀ ni? Àmọ́ àwọn ẹlòmíín bàjẹ́ oorun ṣá. Kódà gan-an kán mọ tí nǹkan bọ ẹlòmíín lábẹ́ kò ní jí. Ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò ó ṣojú mi gbére. Ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Àlàájà ní ṣé nọ́mbà yẹn ò lọ ni? Túnjí ní ó lọ àmọ́ wọn ò. Àlàájà ní ókè, wọ́n máa pè ẹ́ padà. Àlàájà náà tún pe aago Fágbèmí ṣùgbọ́n kò lọ. Ni Àlàájà bá kúkú fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí aago Fágbèmí. Ẹ gbọ́ ná, kí ló ń ṣẹlẹ̀ sí Fágbèmí tóun gan ò fi gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀? Ǹjẹ́ bàbá wo Fágbèmí gan tiẹ̀ lè rí àtẹ̀jíṣẹ́ tí Àlàájà fi ránṣẹ́ yìí kà? Ẹjá gbọ́n ohun tí ń ṣẹlẹ̀ sí Fágbèmí. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn. Orí mi ò má burú. Bàbá Fágbèmí gbé ẹbọ ńlá kan lọ sídìí igi ràgàjì kan tó wà lórí àpáta nínú igbó ńlá kan. Bí bàbá Fágbèmí ṣe gbé ẹbọ yìí kalẹ̀ tán, ní kinní kan tí ò jọ èèyàn tí ò jọ ẹbọra kan bá kù fìrì dé. Kinní ọ̀hún wọ kaba gbàgẹ̀rẹ̀. Kaba yìí ní àwọ̀ dúdú lápá ọ̀tún, ó sì ní àwọ̀ pupa lápá òsì. Orí kinní yìí ń dán kodoro. Wọ́n tẹ odò ifá kan sórí kinní yìí. Kinní yìí ò jọ ẹbọra bẹ́ẹ̀ ni kò jọ èèyàn. Ní gẹ́lẹ́ tí bàbá Fágbèmí ṣe gbé ẹbọ rẹ̀ kalẹ̀ tán, ní kinní yìí bá gbé ẹbọ yìí. Ẹ̀yin aráalé, ǹjẹ́ ń fọkàn bá mi bọ̀? Kinní tí ò jọ ẹbọra tí ò jọ èèyàn yìí, pẹ̀lú bí mo ṣe júwe rẹ̀ yìí, ó dàbí pé ẹ tí ì mọ kinní tí mò ń sọ yìí. Ṣakira alias Sweet 16 tó dẹbọra lọ́jọ́ kìíní àná lórí àpáta, òun gangan ló gbé ẹbọ tí Fágbèmí gbé kalẹ̀ yìí. Tẹ́ ẹ bá gbàgbé, mo ní kẹ́ ẹ mú bẹ̀ dání lọ́jọ́ kìíní àná. Ó yá ẹ wá bá mi so pọ̀. Ẹni bá mọ̀ kó wí òróró láyé, ayé yìí tójú sú ni. Bí Ṣakira ṣe gbé ẹbọ yìí, Fágbèmí jágbe mọ́. Ó ní dúró ńbẹ̀, ta ni ọ́? Ẹbọra ni ọ́ ni àbẹ́ èèyàn? Ẹranko ni ọ́ ni àbí abara méjì? Ó yá gbé e lẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní Ṣakira sáré gbé ẹbọ yìí sílẹ̀. Fágbèmí súnmọ́. Fágbèmí ní òórùn ara rẹ̀ yìí kò jọ tẹ́bọ́ra. Fágbèmí bá gbà á lọ́wọ́ mú. Ó ṣí àtẹ́lẹwọ́ rẹ̀ wò. Ó tẹjú mọ́. Fágbèmí ní ẹ̀yin ọmọ adarí hurun, ẹ mà níkà o, ẹ torí àtìlà, ẹ sọ ọmọ ọlọ́mọ dìdàkudà. Fágbèmí ní ó yá tẹ̀lé mi. Ṣakira mọ̀ ti bọ́ sọ́wọ́ Fágbèmí báyìí. Kí ni ó ṣẹlẹ̀ sí Ṣakira lọ́dọ̀ Fágbèmí? Ṣé kìí ṣe ń pé Ṣakira fẹ́ rí ìtúsílẹ̀ látọ̀dọ̀ Fágbèmí? Mò ń bọ̀ mi tí ì dé. Ìgbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà, Elédùà yọ mí nínú ewu. Bí Fágbèmí ṣe mú Ṣakira délé, ó ń ṣètọ́jú Ṣakira pẹ̀lú ewé àti egbò lóríṣiríṣi. Ìyàtọ̀ sì ti ń dé bá Ṣakira díẹ̀díẹ̀. Ṣùgbọ́n gbogbo ìgbà tí Fágbèmí bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Ṣakira,
Ṣakira ò rántí nǹkan kan mọ́ nínú ìgbésí ayé rẹ̀ débi pé yóò rántí orúkọ rẹ̀. Ayé mà níkà o. Gẹ́gẹ́ bá a ti sọ pé ọmọ Fágbèmí lọ̀gá ọlọ́pàá. Fágbèmí pe ọmọ rẹ̀ ìyẹn ọ̀gá ọlọ́pàá yìí, ó fi tó o létí. Ọ̀gá ọlọ́pàá yìí sì sọ kí bàbá òun máa ṣètọ́jú Ṣakira lọ títí tí yóò fi rántí orúkọ ara rẹ̀ àti ibi tó ti wá kí àwọn lè mú un tọ̀ àwọn èèyàn rẹ̀ lọ. Bó ṣe di ọjọ́ kan, bàbá Fágbèmí àtọmọ ìkọ́ṣẹ́ ògùn rẹ̀ tí wọ́n ń porúkọ rẹ̀ ní Fákúnlé, wọ́n jọ ń tàkùrọ̀sọ ni bàbá Fágbèmí bá mí kanlẹ̀ lójijì. Ó ní kí Ọlọ́run ṣe ọmọ yìí níyè kíá, ìyẹn Ṣakira, kó tètè rántí ara rẹ̀ kó bàa lè máa dúró ìjàmbá tó ti ṣẹlẹ̀ sí i. Ẹgbọ́n náà irúfẹ́ ìjàmbá wo ló ṣẹlẹ̀ sí Ṣakira tí Fágbèmí ń sọ? Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn. Fágbèmí ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀. Ó nítorí bó ṣe wà yìí kò lè ṣe nǹkan oṣù mọ́ láyé dépò yóò bímọ. Ayé Ṣakira ti bàjẹ́ tán pò. Bẹ́ẹ̀ bá gbàgbé, nǹkan oṣù rẹ̀ ni wọ́n lò lọ́jọ́ kìíní àná fún ajénifúnjà láti ṣe àjò owó rẹ̀. Ẹ máa ṣọ́ra o. Pẹ̀lú ohun tí bàbá Fágbèmí sọ yìí, Fákúnlé ọmọ ìkọ́ṣẹ́ ògùn rẹ̀ ó ní Fágbèmí ní bẹ́ẹ̀ ni, kódà irun orí rẹ̀ kò lè hù mọ́ táyé ó fi parẹ́. Kábíyèsí Ọlọ́run, Sweet 16 dàdán rí kọ́nù. Tàbá ń bá ní rírí, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé bó ṣe di ìdájí tí Fákúnlé ọmọ ìkọ́ṣẹ́ ògùn Fágbèmí jí, ó rí i pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá Fágbèmí ti kú, ló bá gbé i pé kóun tì í bọná láti ṣàyè rẹ̀. Bí Fákúnlé ṣe fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Fágbèmí bọná ní yàrá àgbàlejò ló tàn án. Bó ṣe tàn án báyìí, ó rí i pé àtẹ̀jíṣẹ́ kan wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Fágbèmí. Ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí nínú iná. Ó ka àtẹ̀jíṣẹ́ yìí, ó mú un tọ̀ Fágbèmí lọ ní yàrá rẹ̀. Ó ní bàbá o. Bàbá Fágbèmí yíra po lórí ibùsùn. Ó ní Fákúnlé, ilẹ̀ ti mọ́ kọ́nù. Fákúnlé ní ilẹ̀ ò tí ì mọ́ tán, àmọ́ ẹ ní àtẹ̀jíṣẹ́ kan lórí fóònù yín, ó sì dàbí wípé àtẹ̀jíṣẹ́ yìí ṣe pàtàkì sí yín. Fágbèmí ní ta ló fi ránṣẹ́, bá mi wò ó. Fákúnlé wo orúkọ tí Fágbèmí kọ sórí nọ́mbà yìí. Ó ní ìyá ọmọlúàbí ló. Lẹ́ẹ̀kan náà ni bàbá Fágbèmí sáré já ọ̀rọ̀ mọ́ Fákúnlé lẹ́nu tó ní ká kí n gbọ́. Fákúnlé sì ká àtẹ̀jíṣẹ́ yìí pé ẹ káalẹ́ bàbá, mo ti ń pè yín títí ṣùgbọ́n ẹ gbé. Ìyàwó ọmọ mi ti ń rọbí, kódà ilé ìwòsàn la wà báyìí. Bí Fákúnlé ṣe ka àtẹ̀jíṣẹ́ yìí, Fágbèmí kọ látìgbà ó náà ti fi ránṣẹ́. Fákúnlé wò ó ní látàlẹ́ àná ni sà. Fágbèmí ní sàngbá o. Látàlẹ́ àná, bàbá Fágbèmí sáré dìde kàbàkàbà. Ó ń lọ aṣọ tó fi bora mọ́dì. Ó ní Fákúnlé, ẹrù ẹgbẹ́ tí mo ní kó o tọ́jú pamọ́ òun lọ gbé e jáde kó o sì lọ jí Fáfikẹ́mi kẹ́ẹ̀sì bá mi níta ní kíá. Ẹ̀yin aráalé, ẹ ti ń wò yín pé ta ní ń jẹ́ Fáfikẹ́mi. Ṣakira ni bàbá Fágbèmí fún lórúkọ Fáfikẹ́mi nígbà tí Ṣakira kò rántí orúkọ ara rẹ̀ mọ́. Ṣakira wá dolórúkọ mẹ́ta. Àwọn òbí rẹ̀ fún un ní Ṣakira nígbà tó wọlé ẹ̀kọ́ gíga, ó gba Sweet 16. Nígbà tó wá wọ ọ̀dọ̀ babaláwo, ó gba Fáfikẹ́mi. Ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò, mo ṣojú mi gbére. Ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Kí n mọ́ fọ̀rọ̀ gùn, bàbá Fágbèmí àti Fákúnlé
àti Fáfikẹ́mi ìyẹn Ṣákírà wọ́n gbé ẹrù ẹgbẹ́ Tòkunbọ̀ lọ sétí odò. ẹ̀rọ lọ́hùn ọba oníṣẹ́ àrà. Ṣákírà tó bínú kó ẹrù kúrò nílé Túnjí lọ́jọ́ kìíní àná, òun ló tún wà lára àwọn ẹni tí wọ́n gbé ẹrù ẹ̀bẹ̀ Tòkunbọ̀ lọ etí odò yìí. àáfàá mi kan ni mo ń sọ yín pé gbogbo nǹkan ni ó balance láyé yìí. ẹgbọ́n náà nígbà tí wọ́n gbé ẹrù ẹgbẹ́ Tòkunbọ̀ dé etí odò, ṣáwọn ẹlẹgbẹ́ Tòkunbọ̀ gba ẹrù yìí àbí wọn ò gbà á? kí ló ṣẹlẹ̀ sí Tòkunbọ̀ nílé ìwòsàn? ǹjẹ́ Tòkunbọ̀ bímọ àbí kò bímọ? gbogbo ẹ̀ ẹjá fìpàdé sí ọ̀túnla lórí àkọ́tún ètò. ẹ bá mi tẹ láìkà lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa, ẹ bá mi tẹ bí pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa. ẹ ṣeun púpọ̀. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mi máa fẹlẹ́ ṣe lọ́lọ́jọ́ tèní. mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà, máyégún gbogbo sọ̀rọ̀. mò ń dágbére lórí ètò, kì í ṣe tikú kì í ṣe tààrọ̀. ìpàdé mi àti yín ó tún dọ̀tun là. bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. títí ọ̀túnla tá a tún máa pàdé. mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. ó ṣe mí kò ṣọ̀kan, orí ẹ̀dẹ̀ bínú.